Kí là ń pè ní Atunika? What are we talking about separators? Atunika. The separators. A máa ń sọ business woman tí gbogbo ayé mọ̀. Make a Tẹni tó lọ yáwó ní báǹkì láti ṣe business. start borrowing money in bank. Business náà wà á rí bó ti yẹ kó rí. That business is not doing well. Ó dẹ̀ di onígbèsè. And he become a debtor. Kí là ń pè ní Atunika? What's called the separator? Atunika lẹni tó ríṣẹ́ tí òun àtọ̀gá rẹ̀ gbá tara wọn. The one that got a job and the But boss suddenly tí wọ́n change ojú ọ̀gá rẹ̀ sí. But they changed the face of the boss against him. Atunika nìyẹn. Separator. Kí là ń pè ní Atunika? What do we call about separator? Atunika lè jẹ́ ìyàwó àtọkọ wà nílé. It may allow husband and wife to be Ṣùgbọ́n kán pín together. yàrá lọ́tọ̀ọ̀tọ̀. And they have separate rooms. Atunika ni. Separator. Tàbí kí ọkọ má sùn nílé mọ́. Or the husband refuses to sleep at home. Tàbí kó má sùn mọ́ ìyàwó yẹn mọ́. Or to get closer to his wife again. Atunika ni. Separator. Kí là ń pè ní Atunika? What is called separator? Atunika ló mú kéèyàn jẹ gbèsè. Separator makes you to go in Ó debt. ní ilé mẹ́ta àtilẹ̀ You have méjì. 3 houses with 2 lands. Ó wá ló fẹ́ san gbèsè. And you want to pay Pé the tó ń bá debt. ta ilé ilẹ̀ And méjì. when you sell out the Ó wọ́n land, san gbèsè òun. and you'll be able to pay the debt. Ó san gbèsè méjèèjì. He Tẹ́lẹ̀ paid méjèèjì. two, Kò ká gbèsè torí pé tọ́wọ́ but it's kọ́bọ̀ wọn not sanwó up to fún. the debt because they pay the money in pennies. Ilẹ̀ méjèèjì. The 2 lands. Bẹ́ẹ̀ ni sà. Ó wá ta ilé kìíní. He sold the first house. Pé tó ń bá ta, ó wọ́n san gbèsè. Ó wọ́n mọ̀ fowó yẹn ṣiṣẹ́. Màtọ́ ta lé kìíní. Ìgbà márùn-ún wọ́n sanwó fún. They paid the money 5 Kò ní times. gbèsè sátán. He was unable to pay off the debt. Ó ta ilé kejì. He sold out the second building. Kò ní gbèsè san. He was unable Ó to wá pay off jókòó the debt. lẹ́ẹ̀kẹta yẹn tó ń lórí ẹlẹ́kẹta pé He talked about the àbí kò third wọ́n house. ta. Or maybe he should sold out the third house. Wò mẹ́sà. Look at Kò it dẹ̀ now. sí property tọ́ka máa Atunika Olúwa ní máa ń lè There dànù. is no property that can handle this scattering except God intervenes. Bẹ́ẹ̀ ni ń ta property rẹ̀ kò dẹ̀ ká àkọlà. That's how you saw out the inheritance without. Torí wọn yìí ta ogún láti san gbèsè Don't f'Atunika. sell out your inheritance to Ẹ̀mí ni Atunika sà. for scattering. Tó bá wo àárín ọmọ ìyá yóò dà wọ́n When rú. you go into a sibling space, Tó bá wo àdílé yóò dàrú sà. the entire family is Ẹ̀mí Atunika wọ ọ̀run. Ó da ọ̀run rú sà. Gbogbo ọ̀run ò sinmi àti àwọn áńgẹ́lì. Wọ́n ń sáré kiri jẹnẹrétọ̀ dàbdàbẹ́. Ogun bẹ ní ọ̀run àti Ọlọ́run àtàwọn tí ń bẹ lọ́run àtàwọn áńgẹ́lì. Wọ́n à sinmi wọ́n ń jà torí Atunika dé. Dágóní àtàwọn áńgẹ́lì rẹ̀ náà fèsì Ọlọ́run. Wọ́n à lè ṣẹ́gun. Wọ́n à rí ipò wọn mọ́ lọ́rùn. Kálukú fẹ́ káwọn kúrò nípò wọn torí Atunika dé. Alẹ́ dragoni lánàá jáde. Alẹ́ dragoni jáde. Ejò láíláí ní. Ejò láíláí ni. Tí à ń pè ní Èṣù. Tá ń pè ní Èṣù. Àti Sàtánì. Àti Sàtánì. Ilé tí ń tẹ gbogbo ayé. Tí ń tẹ gbogbo ayé jẹ. Àlejò sílé ayé. Àlejò sílé ayé. Àlẹ́ àwọn áńgẹ́lì jáde pẹ̀lú. Àwọn áńgẹ́lì kan tó ń bẹ tó náà kó tó náà fi jagun. Orí Atunika wo mẹ́sà ló Atunika ní àwọn kan kéékèèké tí máa fi jà yẹn. little things that they would rescue your life with. T'Atunika bá fẹ́ wọlé, When a person wants o lè má ṣàgbèrè kéékèèké, you might be going to o lè fornication, má mutí you kéékèèké, might be drunken, o lè má ní òótọ́ ọmọ. might not be truthful enough. Atunika ti ń wọlé nìyẹn. The spirit of saturation O is lè in ọmọ your kú life. ọmọ ẹ̀gbẹ́ kó ọmọ kún àwa sọ́dọ̀. Might be bringing your brother's children. Tọ́gbọ́ bàbá tán láwọn gbé iṣu. Amẹ́ni ìkà lánàá. Commander has Wọ́n ti lọ. yes, yes. 500 500 acres. làwọn fi gbé iṣu. Use it to plant yams. Àwọn wá mú ọmọ ẹ̀gbọ́n àwọn wá. And he take his brother Kọ́ máa mójú tó ko. to take care of Ọ wá the farm. pe àǹtí ẹ̀ pé Because the sister, bọ̀dá ti wà òkè. her brother is okay. Gbà tó pe àǹtí ẹ̀ kí bọ̀dá ti wà òkè. When he comes to Àwọn wá gba àwọn Haúsá iṣu ti ta ó ti fẹ́ máa. he has the Pé outside káwúsá ọmọ bá wọn ro oko. to go into Haúsá wá ní ẹ̀ẹ́dẹ̀ fẹ́ máa ro oko. so why do you want to Ẹjọ́ kò fà ń fìn. let me spray it for you? Haúsá wá ra ògùn pakopako. He now use the chemical Ó dẹ̀ to fín spray gbogbo the su plant. 500 acre. And he spray all the yams Gbogbo su dẹ̀ planted gbẹ. and everything got dry. How many acre? 200 nínà. 200 and 500. 500 acre ni. 500 acre lẹ́ẹ̀fi gbé fún. Ó ti wá ń tójú ti fi ẹ̀kọ́ máa ta jáde. Ó ti wù síta. Ẹ wá ní kọ́ bẹ ẹ̀gbọ́n yẹn wá jẹ́ manager. Wọ́n mọ̀ pé wọ́n fọmọ family ṣe manager. Just know you don't use the family member as manager. Àìrọ̀ ẹrù ẹbí lẹ́rù ẹbí. Ọ̀lẹ́ni tó rù sí èjẹ̀bi.
No one going to eat without being guilty. So ẹ̀yin wá gbé síbẹ̀. Ó wá pé màmá rẹ̀ pé. He called his mother. Pé àbúrò yìí ti wà òkè gan. Ẹ wá gba Hausa kọ́ máa bá yín tu ogun. Hausa wá ní kẹ́ ẹ rògùn gbogbo. Ó wà lọ́gbẹ́. Gbẹ́gbẹ́ lọ́mọ ẹgbẹ́ ìrànṣẹ́ ti yín lọ. Àwọn máa gbẹ́ tó ti kàkọ́ bá yín bójú tó kó. Ẹni tó wá láti bẹ́ẹ̀nú ẹ̀. Olówó ara ògùn paporíko. Ó wá fi pa iṣu 500 acre. Ẹ wà á rí 1,000 ní iṣu 500 acre. Atunika dé ní Néfè. Palẹ̀ lé rẹ̀ mọ́. Mọ́ra ó tún kìlọ̀ fún sẹ́ Naomi oríkèlè ẹsẹ̀ kejì. Ó ń sọ pé dúró lẹ́nu ọ̀dà má jọ wọlé. Má gbà kó wọlé o. Ní Néfè Atunika dé. Pa ilé ìsọmọ. Sọ́ọ̀nà náà. Dí àmùrè rẹ gírígírí. Múra gírígírí. Ẹ gbé ọwọ́ yín sókè. Atunika. Separatio. Bọ́bá ti dé. Once they arrive. Ẹni ó máa ṣe yóò di aláìmọ̀ṣe. The intelligent man become a novice. Atunika. Separatio. Bọ́bá ti dé. Once they arrive. Ọlọ́gbọ́n orí máa dọlọ́jọ́ orí. The wise one become a number of age. Torí Atunika wọlé. Ẹ lọ bí àwọn tó nílé iṣẹ́ tí wọ́n ti pa. Ẹgbẹ́ gbégé lọ́jà àwọn oògùn Atunika nẹ̀. As what affected them is the spirit of Separatio. Kò bẹ́ẹ̀ ni kankan ṣeré sà. Doesn't share with anyone. Atunika. Separatio. Atunika. Separatio. Àwọn tí ń gbéṣẹ́ fún ọlọ́nà rẹ̀ yé ìtọ́rọ̀ yín wọ̀. Wọ́n à lè gbéṣẹ́ kan jáde láì sọ fún ọ. Àwọn lọ́wọ́ á pè tí wọn ò gbé. Wọ́n dẹ̀ ń kún wà láyé, wọ́n dẹ̀ ń gbéṣẹ́ jáde wọn rẹ̀ pù ọmọ. Ọ̀dẹ̀ ní ẹ̀ṣẹ̀ kan tó ọ̀sẹ̀ wọn. Lórí Atunika ti dáàrin yín. Ṣùgbọ́n nígbà tó yẹ kó o tètè palẹ̀ ilé rẹ mọ́. Ìgbà tó o ti ń fura pé wọ́n ti ń change ọwọ́ sí ọ díẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ló ti yẹ kó o jẹra sínú àdúrà pé wàhálà ti dé palẹ̀ ilé rẹ mọ́. Ó yẹ kó lọ sọ ẹnu ọ̀nà. Kó di àwọn ẹgbẹ́ rẹ kó ọ̀nà ẹ̀mí nǹkan mọ̀ wọlé. Kó múra gírí. Ẹ gbọ́wọ́ yóò kẹsà. Orí ẹni máa wà. Ẹ̀mí Atunika. Tó wọnú ayé mi wá. Tó sọ ayé mi dá bó ṣe dà. Ó lè bá mi gbé mọ́. Jáde láyé. Ẹ̀mí Atunika máa gba físà fún yàn. Máa wo kóòdù tó ní o. Ó rí pé àárín wa àtọkọ rẹ̀ gún. Not that you have a good relationship with your husband. Àwa fún ọ ní advice. He will give you an advice. Wà wá sọ fọ́kọ rẹ pé. Tell your husband. Jẹ́ kí èmi àti àwọn ọmọ lọ máa gbé Canada. Let me and the children start living in Canada. Kẹ́ ẹ máa wá hùwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Then you visit us once in a while. Ọkọ bá wá ní ìṣe good decision. The husband said you can go ahead. Ọkọ bá wá bọ̀ ṣe tẹ̀sí lọ Canada. We arrange it for you to travel. Ẹ ti wọ̀ di Canada tán. When you get to Canada. Ọkọ nídìí obìnrin kò rí ọ. He needs a woman, but you are not be found. Ó ní láti wẹ́ nìkan tí ọmọ You have to look for another one to sleep with. Ó ti ń sún mẹ́lòmíì. He had intercourse with another person. Ó ti do níyàwó. And you become a wife. Gbàtọ́ ọbẹ̀ ló ṣeré wálé, ó gbọ̀kọ̀kọ̀ rẹ ti bímọ méjì níta. He said he has 2 kids out already. Torí ibi ìṣúra èèyàn bá wà lọ́kàn èèyàn wà. Wáì tí wọ́n gbà kọ́ máa gbé Canada kọ́kọ́ yọ wá Nàìjíríà. Living in Canada and your Atunika máa change mentality èèyàn sá. The spirit of Separatio always change your mentality. Ìyàwó lọ London ọkàn bẹ Nàìjíríà. Ìyàwó dé lọ́dọ̀ látọdún mẹ́wàá kò rí ìwé gbà débi tí ó wà lé. Ó sì sọ pọ́kàn rẹ̀ wà lọ fún ọdún mẹ́wàá kò sí owó bẹ̀. Ọ̀bọ̀ máa ń lé. Ọ̀bọ̀ odi láwọn ọmọ lẹ́yìn. Odi láwọn ọmọ lẹ́yìn. Ọ̀bọ̀ máa ń lé. Possible. Torí ẹ̀mí Atunika gba físà fún ọ. Ọ̀tàn ọ̀lọ̀. Ọ̀tàn lọ. Ẹ̀mí Atunika a máa wáṣẹ́ fún yàn. Yọ̀wọ̀ wọlé láago mọ́kànlá. Ọkọ ọmọ tó pọ̀ ọmọ pẹ́ kó tó wọlé. A ní tí má sì sẹ́ni. Ń bọ̀ bá yá ọkọ gan ò ní bíléèrè mọ́. Ọkọ gan ò wá rẹ́dí àti wálé mọ́. Má wọ̀ rí náà. Ṣé ẹ rí Atunika?
Emi Atunika. Spirit of Separatio. Atunika. Separatio. Obìnrin 36 years. Tọ́jà kọ́ ọmọ tẹnu mọ́ pé Olúwa ra ibùjókòó mi fún mi níbi táyé gbà lọ. Ẹgbọ́n àdúrà tí ń gbà. Olúwa jẹ́ ká fún mi ní visa America. Atunika máa mú kó o ti àtìgbà àdúrà nígbà tó yẹ kó o gbàdúrà. Ọ̀tọ̀ ni tó yẹ kó o béèrè, ọ̀tọ̀ ni tó béèrè. Àwọn àdúrà la máa ń sì gbà sà. Dáadáa pé ọkọ Nàìjíríà kan jó ni pé Mádélẹ̀ ilé rírin o, Mádélẹ̀ májẹ̀mú mi, bó ti wù kí ìdòrò lè pọ̀ tó, Mádélẹ̀ májẹ̀mú náà. Lẹ̀ májẹ̀mú wo ni ibi? Lẹ̀ májẹ̀mú. Lẹ̀ lè rí. Àbọ̀ ọmọ dágbé lẹ̀ lè rí. Wò mí sà, bó ṣe kó gún ọ̀pọ̀ tó. Gbogbo bá bọ̀ wọlé lérí. Ó lè mú kọ́ ọmọ ológun ọmọ ṣẹrú lẹ̀ lérí. Ilẹ̀ lérí kan Joseph wà ní. Ṣé ibẹ̀ ló ti ń ṣẹrú? Ilẹ̀ lérí kan ló wà ní. Ṣé ibẹ̀ ló ti jẹ́ olórí ẹlẹ́wọ̀n? If not for the grace of God. Àfẹ́ Mósè ló yẹ kó o dé kéde lẹ̀ lérí. Ẹ gbọ́wọ́ yín òkè. Lift up your hand. Èyí kan láwọn tí ń gbéṣẹ́ fún yín dáadáa tẹ́lẹ̀. Some have a job. Wọ́n bá yín ṣe pọ̀ mọ́. But they are not related Wọ́n to kó you again. ṣùgbọ́n wọn à ní tẹ́ẹ̀sì. But they don't have an interest again. Láti bá yín ṣe pọ̀ mọ́. To relate with you. Torí Atunika wọlé. Because of separators. Ẹ̀yin kẹ́kẹ́ gbọ́mọ ẹgbẹ́ yín wọlé ẹgbẹ́ travel wà lápá. Allow your brother to travel. Mo kàn lè dàrú mọ́ yín lọ́wọ́. Things scatter with you. Ẹni ẹgbẹ́ travel àwọn ti ẹ̀rí ti yín rò. The one that travel with you Wọ́n doesn't ti have jáde lọ gbalé. You went out to rent an Ṣé apartment. wọ́n mọ̀ pé Don't you know? wọ́n máa ń mọ́nítọ̀ ìrìn àjò ni? They monitor your journey. Ẹni tèmi àti ẹjọ́ rẹ̀ kó sílẹ̀ tàtàyè mi ọ̀sàrí The màá one lè that dà. journey with the 3 months without being successful. Ó lè bẹ̀ mí máa lè dà. You can't beg me. I have to send you away. Gbogbo nǹkan ló lè bẹ̀ mí fún o. You can plead me for Ẹni tí ń bẹnu ayé mi lóṣù méjì. Táyé mi ń lọlẹ̀. And my life is Ní going ìdí down. gbẹ̀bẹ̀. I won't take your plea. Wọ́n máa lọ ní tiẹ̀. Let it go. Kí You n máa lọ don't ní tiẹ̀. pathway. Dandan kọ́ ni ọ̀rẹ́. It's not Ṣé compulsory. wọ́n bí sóni mẹ́ja ni? It's not compulsory. Tí àǹbá wá bí sóni mẹ́ja, ó ti tó gẹ́. Bó bá tiẹ̀ wá jẹ pé bó ṣe máa ṣẹlẹ̀ ẹ̀ràn wa pé wọ́n máa ń gbọ́ ọmọ ẹbí wọlé wọ́n fi wálẹ̀. Ó tó gẹ́ lórí tèmi èmi ò wálẹ̀. Ẹ tún àdúrà yẹn gbà. Repeat the prayer point. Ìwọ Ẹ̀mí Atunika. Separator. Kí ló ń ṣe láyé mi? What are you waiting for in my Mo life? pàṣẹ lórúkọ I Jésù. command in the name of Jesus. Ọya jáde. Ọyọyọyọyọyọ.